Ilé Ẹjọ Gba Onídùúró blessingceo pẹ̀lú $20 million lórí ẹ̀sùn jìbìtì $69.15 M. Ilé ẹjọ́ tó ń rí sí àwọn ẹ̀sùn àrà ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó ó ti fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Blessing Okoro, ẹni táwọn èèyàn mọ̀ sí blessingceo. Ọjọ́bọ̀ ní kóòtù tó mọ̀ fìkàlẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ìmọ̀ ló mọ̀ gba onídùúró Blessing pẹ̀lú mílíọ̀nù lọ́nà $20 million. Tẹ́ ò bá gbàgbé, ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú jìbìtì lílù ó ní sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára náà ó mọ̀ ló máa ń jẹ́jọ́ rẹ̀, èyí tí kóòtù tó mọ̀ pé ní $69.15 million tí wọ́n ti fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún báyìí. Adájọ́ Rahman Oshodi tó ń gbọ́ ẹjọ́ náà ó fi ààyè bẹ́ẹ̀lì ọ̀hún sílẹ̀ lẹ́yìn tí Blessing ti wà ní àhámọ́ àjọ efcc fún ìgbà kan náà. efcc ó fi ẹ̀sùn oníkókó méjì ó fi kan Blessing CEO ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026 yìí. Àwọn ẹ̀sùn náà ó mà dá lórí olè jíjà àti fífi ẹ̀tàn gba owó lọ́wọ́ ẹni. Gẹ́gẹ́ bí efcc gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, olùjẹ́jọ́ ó fi ẹ̀tàn gba $69,150,000 lọ́wọ́ Hope Cryptoplastic Health Clinic Limited lóṣù kẹta ọdún 2025. Wọ́n ní ó mà sọ fún wọn pé òun yóò gbé ilé kan fún wọn láti máa lò ní agbègbè Lẹ́kì nílùú Èkó. Èyí kò padà rí bẹ́ẹ̀, lọ̀rọ̀ bá di ilé ẹjọ́. Blessing lásìkò ìjẹ́jọ́ rẹ̀ ó mà jẹ́wọ́ ìwà náà, ó sì ní òun má jẹ̀bi o. Lásìkò ìgbẹ́jọ́ yìí, adájọ́ Oshodi ó béèrè ìwé ìrìnnà Blessing, agbẹjọ́rò rẹ̀ sì dáhùn pé ó ti sọnù, àwọn sì ti fi ìwé tó yẹ gbé eléyìí lẹ́sẹ̀. Adájọ́ padà kéde pé òun fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún Blessing CEO pẹ̀lú $20 mílíọ̀nù onídùúró méjì tí wọ́n dúró re tí wọ́n sì ní owó yìí nípamọ́. Kóòtù wá pàṣẹ pé onídùúró kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ mú ìwé àkọsílẹ̀ owó wọn ní báǹkì fún ọdún 3 wá, tàbí kí wọ́n mú ẹ̀rí wá pé wọ́n ní owó tí kò dín ní $20 million nínú àkáǹtì wọn. Ó ní kí ẹ̀ka tó ń rí sí gbígba bẹ́ẹ̀lì ní ìpínlẹ̀ Èkó kó gba gbogbo àkọsílẹ̀ tó yẹ nípa Blessing àtàwọn onídùúró rẹ̀ méjì. Bákan náà, ó ní adájọ́ Oshodi òun ló wá pàṣẹ pé kí ẹ̀ka tó ń rí sí ìwọléjáde arìnrìn-àjò ìyẹn immigration kí wọ́n lọ mọ̀ pé olùjẹ́jọ́ yìí kò lè jáde rìnrìn àjò lásìkò yìí títí tí wọn yóò fi yanjú ẹjọ́ rẹ̀. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2026. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.